IYABO OJO, the moment tó gbọ́ pé mo ṣègbéyàwó, ó sáré wá sínú estate mi, ó ní káwọn agent bẹ́ẹ̀ wálé sínú estate mi gangan. Ilé tágbárí ò gbé, tẹ́mi ò ká, ó sáré wá sínú estate mi. Tọ́ nínú fídíò yìí Lizzy Anjorin ó bú IYABO OJO gidi gan nínú fídíò yìí. Ẹ jẹ́ ká wo bí fídíò náà bí ọ̀rọ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀ o láti bẹ̀rẹ̀. Ìyẹn ni wípé how it started. Ẹ jẹ́ ká wò ó. Wọ́n ṣe housewarming ẹgbẹ́ ilé. Ṣọmọ ní 5 years ago yẹn ó ṣe housewarming iwájú ilé. Ṣé dọ́kúmẹ́ǹtì yẹn ti wà lọ́wọ́ ẹ̀? Èmi ò mọ kọ́kọ́ o. Ṣé dọ́kúmẹ́ǹtì ilé tó ṣe housewarming ti wà lọ́wọ́? Èmi ò mọ kọ́kọ́. I don't know anything. So mo wá rí ẹ tó tún ṣe housewarming ẹgbẹ́ ilé ní ìjẹta. Èmi ò tiẹ̀ mọ̀ pé máa ṣe housewarming iwájú ilé, ẹgbẹ́ ilé, ẹ̀yìn ilé. Ẹ bá parí gbogbo yẹn, ẹ tún wá bọ́ sínú ilé. Ẹ bẹ́ẹ̀ sì ní ṣe housewarming toilet àti kitchen. Lórí burúkú ọmọ ní IYABO OJO. You are too fake. You are too fake. Too fake. O tún housewarming ẹgbẹ́ ilé. O dẹ̀ rí o ṣá ń wá nǹkan tó máa fi manipulate justice judgment court yẹn. Social media is a joke. O ṣe housewarming iwájú ilé. Ìgbà tó tún yá onímọ́gèjì ni. Ṣé ní Nàìjíríà yẹn máa ṣe housewarming ilé mortgage? I'm just asking from place of love. Harmless question. IYABO, when you rented or borrowed or whatever tó ló ṣe sílé, ṣé mo gbé document ẹ wá síta? Ṣé mo kẹnu bọ̀rọ̀ ẹ? Ṣé mo tú àṣírí ẹ? Nǹkan tí ilé yẹn bá dé, ṣé mo débẹ̀? IYABO OJO, the moment tó gbọ́ pé mo ṣègbéyàwó, ó sáré wá sínú estate mi, ó ní káwọn agent bẹ́ẹ̀ wálé sínú estate mi gangan. Ilé tágbárí ò gbé, tẹ́mi ò ká, ó sáré wá sínú estate mi, ó wá gbalé. Ta ló ń stream mi? Okay, stream mi. Okay, ta ló ń stream mi? Okay. Àbí nǹkan tágbárí ò ká nítorí wípé ó fẹ́ ní access sínú ilé Lizzy. Kọ́ ló jẹ́ kí n rí fídíò kan. Ta ló lè sáré fún mi ní fídíò ibi tí àwọn fídíò yẹn pọ̀ bí mo ní lọ́wọ́ gan. Ibi tó ti ń sọ wípé òun ní àdírẹ́sì ilé mi Ọlọ́run kúkú ṣe inú estate mi lòun gbé. Evidence ti pọ̀ jù. Ìwọ ló yẹ IYABO ìwọ ló yẹ kó máa dá sọ̀rọ̀ lọ́rọ̀ jù. I swear down. Evidence ti pọ̀ jù against ẹ. Ó ti pọ̀ jù. Mi ìrẹ́ni tó ya wèrè tó ẹni Ọlọ́run. Evidence yẹn ti pọ̀ jù. Jọ fún mi níbi tó ti sọ wípé òun ní àdírẹ́sì ilé mi. Ṣóhun rèé ń bọ̀. Jọ tó lọ́lọ́ fún mi níbi tó sọ pé òun ní àdírẹ́sì ilé mi. Guys, tabanika wo in a forensic way. IYABO OJO came to my estate. IYABO OJO came into my estate in order to ruin my enemy's life. Ó rent shop sí Lekki phase 1. Lekki phase 1 ló rent shop sí. Láti ibi tí IYABO OJO ń gbé, IYABO OJO ní láti wá sínú estate mi. Nítorí pé wọ́n fẹ́ máa fọlọ́pàá gbé mi. Wọ́n fẹ́ máa fọlọ́pàá gbé mi. Láìṣe IYABO ó máa ráre jáde kúrò láyé ni. Ó máa ráre pẹ̀lú gbogbo nǹkan tó lọ́wọ́ fún ẹ kúrò láyé ni. Hello ma. Fún mi ní fídíò ibi tí IYABO ti sọ pé òun mú àdírẹ́sì ilé mi. Okay. Gbọ́ mi ẹ̀yin ẹ má bínú ẹ jọ̀ọ́. IYABO OJO dìdí wá sínú estate mi all because she wants to ruin my enemy. Bí IYABO OJO ṣe dé inú estate wa, ọ̀rọ̀ Fọlá ló kọ́kọ́ pè mí sọ. Mo dẹ̀ ní pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Mo ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ikú ló máa pàwọ́ tó sọ pé I should stop abusing.
ikú ló máa pa ẹ́ gbádùn mi. The first topic tí Ìyábọ̀ Òjó kọ́kọ́ sọ nígbà tó kó dọ inú estate mi sọ̀rọ̀ Fọlá, mo dẹ̀ ní mi mọ kọ́kọ́ tó jọ bẹ́ẹ̀. And let this serve as a lesson to all the married women. Never allow anybody to come between you and your husband. Whatever that happens between you and your husband, deny it to your friends. Imagine Ìyábọ̀ Òjó came into my estate thinking I will be coming to her place to come and table my marriage. Ìwọ tí ẹlẹ́dẹ̀ ò gbéyàwó, ìṣẹ̀dẹ̀ ẹ̀gbọ́n ò gbé àlè, ìwọ tó lówó lọ́wọ́. Is your audacity for me, Ìyábọ̀ Òjó, to think someone like me will stoop so low to be coming to your house to come and table my marriage, my marital issue in front of you? Ìwọ tó láyé, ìwọ tó lọ́pọlọ, ìwọ tó lọ school, ìwọ tó kọ́ṣẹ́ ọwọ́. Some of you tí Ìyábọ̀ lò lórí TikTok, àánú yín ṣe mí, tèmi ẹjọ́ máa ṣe wọ́n ni. Ẹjọ́ máa ṣe ẹ̀wọ̀n. Some of you don't even know where the case was coming from. Ẹ kò gbọ́ pé nǹkan báyìí ṣẹlẹ̀, ẹ̀yin náà dẹ̀ bá wọn bẹ́ sí. Ẹ mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ẹ mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Now, after Fola issue, she called again. Ìyábọ̀ Òjó called. Do I know she's dating that kí lórúkọ man tó pè yẹn? Ìyábọ̀ Òjó mọ̀ pé tó bá dìnnà yẹn mi, màá ní kí adájọ́, màá ní kó kọ lẹ́tà sí network tó ń lò àti tí mò ń lò, kó print voice ẹ wá. Ó mọ̀ mí, you can't deny it. Yàtọ̀ sí tó wà lọ́wọ́ tèmi, kó má dà pé AI ni, a máa order pé kí ilé ẹjọ́ kó order court, kí court kó order network tá ń lò kó print out, kó mú voice mi àti ẹ wá. Ó pè mí, ó ní Dino ní ọkọ òun, pé Dino ló ń fẹ́ òun, pé Dino ti fún òun ní diamond ring. Mo ní really? Ìyẹn dẹ̀ dá o. Ó fẹ́ máa bá mi engage nínú ọ̀rọ̀, mo cut it off. Because imagine tó bá jẹ́ wípé mo lọ ń table ọ̀rọ̀ ọkọ mi, mi ní mọ̀ pé Ìyábọ̀ Òjó àti Fọlá wà lórí ọwọ́. Tó bá jẹ́ pé mo lọ ń table ọ̀rọ̀ ọkọ mi, Ìyábọ̀ bá máa advice mi lọ́nà àbúrú, láì mọ̀ wípé Ìyábọ̀ Òjó ní special interest. Between you and I, is Ìyábọ̀ Òjó defending Fola? In Nigeria of today, no matter how poor you are, you will have 1 or 2, 3 people that will depend on you for help. Yes or no? Àríkẹ́ ó lọ ṣe kọsùmíà fún ọmọ afẹ́ Ìyábọ̀ Òjó. Esabod wá sọ pé Àríkẹ́ ti gbé ilé ọmọ afẹ́ Ìyábọ̀ Òjó rí. Kọsùmíà l'Àríkẹ́ o. Àríkẹ́ ṣe kọsùmíà dọ́dọ̀ mi ni o. Mo dẹ̀ bá Àríkẹ́ ní film industry ni. Gbogbo àwọn Ìyábọ̀ Òjó wọ́n bá Àríkẹ́ ní film industry ni. Ìyábọ̀ ọmọ afẹ́ Esabod ń sọ wípé ọmọ ẹ̀ l'Àríkẹ́, ṣọmọ afẹ́ ju Àríkẹ́ lọ lọ́jọ́ orí ni.